Mọ̀lára mọ̀lọ́ba mọ̀lára o mọ̀lọ́ba àyà mi balẹ̀ mọ̀lára o mọ̀lára mọ̀lọ́ba mọ̀lọ́ba mọ̀lára o mọ̀lọ́ba mọ̀lọ́ba àyà mi balẹ̀ mọ̀lára o èmi mọ̀ mọ̀lára mọ̀lọ́ba mọ̀lára o. Láti ó fi lówó lọ́wọ́ ẹ̀sìn àdìmúlà.
ọ̀dọ́ ojú ọkọ̀. Orí àbàgbà ló tó kó yà wọ́n. Àbàgbà fún ìjọba ní ọbí ìjọba ní ọjọ́ àdúrà rẹ̀ pèsè ẹgbẹ́ kẹwàá. sáà àdáni kó pọ̀ sẹ́. Àbí ló fẹ́ jọba. Wọ́n sọ fún ẹ pé wọ́n lè bèmí àbí. Bẹ́ẹ̀ni owó aṣọ mi tó bẹ̀ àlọ́wọ́ ẹ̀ nǹkan. Owó aṣọ mi tó àlọ́wọ́ ẹ̀ nǹkan. Babalájà. Ó máa mú mi kò fẹ́ mi. Ṣé ṣe lọ́mú tán ni? Ó yá bọ̀bọ̀ bí omi fún wọn kò gbọ́ ti fún wọn jẹ́ kọ́ mú bọ́dá yẹn ní. ṣé mo gbọ́ mi fún ọ lójú ọkọ̀ sójú mẹ́rin. wàá ṣe àbúrábọ̀ yìí ni o wàá ṣe àbúrábọ̀ yìí. wàá tilẹ̀ sọ pé àbúrábọ̀ yìí ẹ̀. ṣé wọ́n ṣàbọ̀ àbúrá yẹn ní ni. ṣé o yẹ kí wọ́n bínú sí yẹn ni. wàá sọ pé àbúrábọ̀ yìí wàá dẹ̀ máa wò ó tiẹ̀. bọ́dá ẹ má bínú jàre ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú bọ́bọ̀ gbọ́mi fún wọn bọ́dá ẹ má bínú ẹ má bínú bọ́dá gbọ́mi fún wọn bọ́bọ̀ gbọ́mi fún wọn. Ó ti gbà lọ́wọ́ mi. ẹ má bínú ṣẹ́gbọ́n ẹ má bínú ẹ má bínú. Wò bẹ̀rẹ̀ àwọn àjò ẹ̀yìn wá ní àwọn bẹ̀rù rẹ̀ ẹni wò bẹ̀rẹ̀ àwọn àjò ẹ̀yìn wá ní ẹni bẹ̀rù rẹ̀. Ṣé tí mo fi sàn yẹn? irọ́ yìí tí wọ́n ti kò sí fúlà tẹ́kọ̀ lọ́sìn. Mo ti kó o ti àìsẹ̀. ìgbà tí wọ́n ní wọ́n ní ṣe o ti pẹ̀lú tẹ́sí. Wọ́n ní bọ́tì wọ̀tà náà. Wọ́n ní bọ́tì wọ̀tà. Wọ́n abẹ́rẹ́ abẹ́rẹ́ wọ́n lọ abẹ́rẹ́. Tí wọ́n fẹ́ mi tọ́ fẹ́ wá sí wọn nìyẹn. Ẹ wo mo ní ìdìbò bọ́tù wọ̀tà máa ń gbà mẹ́fà. Mo ti gbé Kasimu ààrẹ ní bàjẹ́ o abẹ́rẹ́ bàjẹ́ o gbogbo ọmọláwò ìwà àdúrà àwọn gbà o olólùfẹ́ lọ́kọ̀ àdúrà àwọn gbà o àtúnṣe o lórí ìwà lọ́nà ìdààmú ìpàdé ní ìjà ṣe mọ́ rẹ o oníkàpàdé o ti mú gbére nẹ́ni oyin náà mọ́ rí láti ó bẹ̀rẹ̀ láti rí àràbà bọ́sẹ̀t ìdè pátá èsì máa ṣẹ ni ìyàwó ká máa tọ́ ìpàdé ọ̀yà ẹ̀mú kìíní wa. akúnikọjà ẹni tí ń kọjà yóò ẹ̀mú wa dúrà wa ẹ̀mú wa dúrà yẹn. lọ́sọ̀ wọn náà lè gbé màsí sẹ́gbẹ́ tẹ́bù mi ẹ lọ́kẹ́lẹ́ bàlẹ́ bàtí mi ò rí àlù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti tẹ́bù mi. ìfẹ́ gbọ́ ẹ̀ ní ṣe sí. Bókíọ̀ ó ń da powder ó ń bọ̀. Wọ́n bèrè powder mi bèrè kọ́kọ́ mi tí wọ́n kọ́ ló wà ní. Ẹ má bẹ̀rẹ̀ tí nìyẹn. Ẹ gbé kámẹ́rà lọ.
Elézòun bá ṣe elézòun bá dùn ogún náírà lè mí pọ̀ yẹlẹ àlèmí kékan rẹ lómi lọ́dẹ. Ààyè mẹ́jọ ọ̀rùn mi wá ẹ̀ẹ́dùrú Ẹ̀tọ́ ìlú yẹn. Sọmọ ẹgbẹ́ wa, pálapàla mọ́ wa. Màmá yín kọ́ ni mo bá rí ẹni yẹn ni o kò ń ṣe babaláwo bíi tiwa. Ó sún sọ̀hún kó rí jìnnà sí wa. Bàbá ọ̀dẹ́ ikú ọgọ́ bọ̀rọ̀ mọ́. Ọyẹ kó ẹnu rẹ̀. Màmá ẹ jókòó.
adúpẹ́ lọ́wọ́ Ọ̀fà. Adúpẹ́ lọ́wọ́ Àjàgùnmàlè. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá. Ìrọ̀wọ̀n wá sí ẹ̀sùn lédè ọ̀gbìn. ẹ̀sùn ìṣẹ́lónì. Eriwo yà. Lónìí àṣìmí o. Èèyàn tó dérí yóò yà. Lónìí àṣìmí o. Bá mi ọ̀. Lónìí àṣìmí o. Eriwo yà wò ṣe ẹ̀ gbá. Bùmúdà ọmọ yá àgọ́ ọdún. Eri ọjà lónìí àṣìmí. Eriwo yàwó òde Ẹ̀gbá. Eriwo yàwó òde Ìjẹ̀ṣà o. Eriwo yàwó òde Búmúré. Èèyàn kan ń gbé ìwò yà yóò ká sí o. Eriwo yàwó èrè rà. Ṣeun ẹ̀yin màmá náà ń kí yín o ẹ káàbọ̀ o ẹ kú ìnáwó tèmi o bàbá olóyè dà bàbá yín dà bàbá ẹ ṣé o bàbá mo dúpẹ́ ìyá yín dà ó dà ìyá yín dà ń bọ̀ ní ìyá lọ lẹ́nu yìí ẹ máa rojú ẹ máa ráyè ẹ jà fún bàkà máa rojú rẹ̀ máa ráyè máa rojú máa ráyè. Ẹ̀gbọ́n olóyè ṣe àbúrò olóyè nǹkan láṣẹ bẹ̀ báwo ti ẹja kú mi ó máa bọ̀ wájú ní kí máa rojú ẹ̀ máa rí bí máa sọ̀rọ̀ ẹ ṣe àwọn aya olóyè dà bàbá olóyè àwọn ìyàwó yín dà torí ìjọ mi àwọn ò mọ̀ wọ́n ká lè mọ̀ wọ́n ìyàwó yín dà àkọ́kọ́ dà ẹkú kalẹ̀ yá wa ẹkú ìnáwó tó yìí ìkejì dà ẹkú kalẹ̀ yá wa ẹkú ìnáwó tèmi o àwọn tó kù kọ́ wọ́n pọ̀ lẹ́yìn ó ṣẹlẹ̀ máa bọ̀ nígbà yín báyẹn báàkì ló ń jà bẹ́ẹ̀ máa bọ̀ nígbà yín báyẹn. Ṣé ọ̀rọ̀ yìí tọ́ lé ní àbíkú tọ̀ bẹ́ẹ̀ náà? Nígbà tí gbà á kò ṣe é ṣe gbogbo ẹ̀ nítorí tí ẹ̀ ní wàhálà tó tọ́ bẹ́ẹ̀. Á wà á wí fún yín bàbá owó ọpẹ́. Ṣé ti ń gbọ́ bàbá olóyè? Bàbá olóyè, ìyá olóyè, ẹ̀gbọ́n olóyè, àbúrò olóyè, àwọn olórí wọn. Owó ti yín tẹ́ fi síbí 20 ẹgbẹ̀rún. Àbí bá kọ́ bàbá? Ọ̀nìbá ọ̀wà. Àti ìwà kéré jù. Àbí síbi ká máa ṣe lọ. Mo dúpẹ́ àwọn ọba díáfọ́ba. Mo dúpẹ́ àwọn ọba díáfọ́ba. Díáfọ́ba alálẹ̀ di ọjọ́. Díáfọ́ba alálẹ̀ di ọjọ́. Tó sì ń ṣe gbogbo tí ò já sọpẹ́. Ètò tí ń ṣe gbogbo tí ò já sọpẹ́. Yá o kalẹ̀ ẹbọ ni ó ṣe. Kalẹ̀ ẹbọ kò ṣe. Ọbẹ̀ ó ti bọ̀. Ẹ̀wọ̀n rí lóṣù Ifá mo dúpẹ́. Mo dúpẹ́ ìwọ làwọn ọba. Mo dúpẹ́ ìwọ làwọn ọba.
oṣù ìfá mo dúpẹ́. láàrin oṣù ìfá mo dúpẹ́ ò wá wọ bá. Ọpẹ́ aláyọ̀ ló máa dá. Àwa ní dúpẹ́ nínú ìbànújẹ́. A ní dúpẹ́ túláàsì. A ní dúpẹ́ tipátipá. Èmi á dúpẹ́ tèmi. Èmi á dúpẹ́ tèmi bá a bá ṣe lè rò lọ. Àwọn bàbá ẹni sọ̀rọ̀ kílẹ̀ wá ṣe ẹ ti joyè náà má lọ ní. Olówó lóye o. Ilé ìyàwó ibẹ̀ mọ́. Ìṣẹ̀fà ẹ̀mú rẹ̀. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ máa tẹ̀ àdúró síbi kan gbogbo program wà níbi ìdájọ́ fèsì wájú àgbà tó padà Omídé ní àgbà tí ọ̀pẹ́ sálejò bá dé ọ̀ṣọ́ gbẹ̀ngà ńlá fún omi ní ẹ̀ṣẹ̀ gbàdúrà tó fẹ́ pẹ́ lórí ní àkọ́tọ́ ìpínlẹ̀ kejì ìpínlẹ̀ kẹta ọ̀nkú mo ti sọ fún ilé kan sáà. ẹjọ́ bá wà yí rédíò sílẹ̀ òyà lóye ń wúre fún o. Àwọn ìyàwó rẹ̀ wá sóríire. Ó ti mú lòun ọkọ̀ bóyá ìfẹsẹ̀ rẹ̀. Ní agbára Ọlọ́run, wọ́n jẹ́ pé ìgbà ẹ̀ ní àbúrò. Mo ṣe lérò. Ní ilé ayé wọn láríwájú ọ̀rọ̀ $20 rẹ̀. Orí ọkùnrin ní àrùn àgbà. Ṣé o máa rù wá kọ́? Ṣé o máa rù wá kọ́? Ẹsẹ̀ kẹta ní kú ẹ̀. Ẹni bá fún ọbẹ̀ máa ṣe ṣe ṣó máa ṣe lójú aláìwá kó máa fojú mi. Ọmọ ìyàwó rẹ̀ túbọ̀ sí lánàá ó ti ṣe máa jẹ́ òkú. Wẹ́ẹ̀ni mọ̀ sáré o, wẹ́ẹ̀ni mọ̀ sáré o. Èdè wa bí rà àgbèdè káàtẹ́gbòdì ní agbára ọlọ́wọ́ wẹ́ẹ̀ni mọ̀ sáré. Wọ́n ní ẹ̀sìn wẹ́ẹ̀ni ìjọba ìnáwó lóde. Ṣé máa dẹ́gbẹ́ Kálẹ̀ jàre ayọ̀ fún gbọ́sílẹ̀. Kálẹ̀ jàre ayọ̀ ló bá bẹ́ẹ̀ nìyàn.
bóyá gbé mu ẹrun kó bóyá mú ẹ bá mi ṣáná rẹ̀ káwọn ní ìyá kó má yá o ṣáná wọlé ẹ ṣé o màmá. ó ṣe ń bọ̀ nìyẹn o. jáde bí táwa dé yìí o ẹ bá mi sọ fún àwọn ọmọ DJ wọn ń kọjú ni ẹ̀yin lẹ lè ní títí dọ̀sán la kẹ́ tó lọ ẹni ìjọwọ́ ni ebi tá a dé yìí àjọgbà ṣe ni o torí ẹrù rèé ẹni èyí la bí màmá ó di gbárùn lábí mọ àwọn òjòyè ṣé ẹ ti ẹ̀ wo ìlẹ̀kẹ̀ oyè yóò dà bí ò dáná ẹ̀yin ìyá wa lọ́hùn tó dá wọn ló ṣàpàpàrà bọ́ọ̀lù jọ. mi ta wá dé yìí ojúbọ̀nà mò ń bọ̀ o owó yẹn lẹ́mu nìkan ṣe kó máa ṣe lápò ẹ̀ ṣùgbọ́n àbí kó lọ sẹ́gbẹ̀ẹ́ lọ́rùn yẹn. àròrè àròmọ́ròyà. Soko. Soko. Owó tí dànù ẹ jẹ́. Ẹ sáré. Ashide. Kòtòkòtò tí ojú mi kò tó, ó yí mọ́lá sọ̀rọ̀ ọ̀rùn rọ́dọ̀ mọ́. Ẹjọ́ ìlẹ̀kẹ̀ oyè náà sí ká fún fún wọn. Kọ́mọ́ ní kọ́mọ́ fún àwọn ni mo fún ẹ o. Oya tó ń yà á. Súnmọ́ bàbá. Ó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá olóyè ẹ ti gba ìlẹ̀kẹ̀ oyè ẹ ti jóyè kẹ mọ́ ọ̀nàlé ló kù ẹ dìde lọ́lé yìí ẹ ti jóyè ilé ní ẹ̀nà ní mọ́lẹ̀ ni.
kàsí àtiwọ́ àtàwọn ìyàwó ẹ nírọ̀jú o àti àwọn ìyá àti bàbá àtàbúrò àti ẹ̀gbọ́n ẹ nírọ̀jú ọmọ níyàn mò ń kúrú mò ń bẹ̀rẹ̀ mo ṣalága àdúró mo ṣalága òkò mo ṣalága ètò ìpínlẹ̀ kò sí gbarí kò sí gbarù kò sí gbà fún lọ́mọ lábọ̀ ṣọ́ọ̀ṣì tó dáadáa. Eléyà ẹkú nǹkan rẹ̀ rẹ̀ fẹ́. Àpò àbínú ǹdẹ́ orílẹ̀ bọ̀. Ẹ máa ṣe mú o. Wọ́n lé mú mi láti bẹ̀rẹ̀ àgbélé ọ̀la. Ìgbà bẹ̀ kì í ṣe owó mi o. Èmi ò kó owó ẹ̀yìn owó wájú máa ń gbà o. Ìwò ìyà. Jókòó. Ibi tó kù ń sìn yín. Mo fẹ́ kó kẹsàn owó yẹn pọ̀. Ìyá kì í ṣe dandan. Gbogbo ẹgbẹ́ oyè, gbogbo ewé oyè. Àwọn ọmọ nǹkan wà. Ìyá bí ọ̀ládé oyè. Ìyá ń gbúrò. Ṣé ẹ fẹ́ àbí ẹ̀fẹ́ bẹ́ẹ̀? Afẹ́sà. Owó ni. Owó yẹn kì í ṣe owó ìrúnrún owó nídìí ni o. 50,000. Hey, engineer! Hey, engineer! Olè dáhùn sá, olè dáhùn máa sí wàhálà.